lójú ọmọnìkejì tí àwọn bá ń ṣe bí fún yàn wọ́n ní kó gbà, wọ́n máa pẹ̀tù sí ẹ lọ́kàn pé gbà fọ́lọ́run ni kíní kan ní wò ẹjẹ́ àgbàgbé ẹ̀, wọ́n máa wàásù ìbànújẹ́ fún ẹ, wọ́n máa wàásù ìjákulẹ̀ fún ẹ, wọ́n máa sọ fún ẹ pé kí wọ́n gbàgbé ẹ̀, gbogbo ẹkún tó ń sùn yẹn kò kan lé ayé tiwọn. Wọ́n máa sọ fún ẹ ní gbogbo ìgbà pé wo ẹ gbàgbé ẹ̀, àbí ẹ ti ẹ gbàgbé rẹ ní ẹ jẹ́ ká gbàgbé ẹ̀, kíní kan àmúwọ́ Ọlọ́run ní. Ìgbà yẹn ni wọ́n máa pẹ̀tù burúkú sí ẹ lọ́kàn. Ayé ò ní pẹ̀tù aburú fún ẹ ọmọ àǹtí mi, ayé ò ní pẹ̀tàn aburú fún ẹ, kò ní pẹ̀tàn aburú fèmí náà. Aburú ayé ò ní ṣe mí, kò ní ṣe ìwọ olólùfẹ́ Tenny ọmọ ológo. Ìjákulẹ̀ ò ní bẹ́ẹ̀, kò ní bá èmi, kò ní bá ìwọ tí gbogbo yín ń wò mí léni fún rere. Ẹ̀dẹ̀ ní búrìbùrì láyé kẹ́ bá wọn fẹsẹ̀ kọ. Pèrègèdè ayé ò sì nílù fún wọ ẹ̀yin olólùfẹ́ mi jó. Á dára fún yín bí ẹ ṣe ń wò mí. Now, ètò wo ni mo fẹ́ sọ lórí ẹ̀? Mo fẹ́ play àwọn fídíò kan fún yín, mo fẹ́ ká analysis lórí fídíò yẹn. Kogi ni tẹ́ mọ̀ pé àwọn náà wà lórí lára àwọn tí wọ́n jẹ́ candidate ni wọ́n, gubernatorial governorship candidate ní Kogi state. Ó ní ẹni tí mò ń sọ yẹn ní Smart Adéyẹmí tí mo play fídíò wọn tó jẹ́ pé ní 2015 PDP ó ní wọ́n nígbà náà. Ìyẹn Dino Manaye ó wà ní APC nígbà náà, but later ní 2023 gbogbo wọn change. Dino kúrò nínú APC ó wá sínú PDP. Smart Adéyẹmí kúrò nínú PDP ó lọ sínú APC torí pé ó fẹ́ kálukú wọn ti mọ ohun tí wọ́n ó ṣe, because wọ́n ti jọ ní mission pé àwọn náà máa gbégbá ní Kogi yẹn ló ṣe wọ́n. Ká ní Nàìjíríà jẹ́ ìlú tó nítumọ̀ wípé àwọn tó bá ti ṣe senator rí, ẹni tó bá ti lè di ipò kan mú rí ní orílẹ̀-èdè yẹn, kò yẹ kí ẹni yẹn kò yẹ kó tún máa ronú wípé òun tó fẹ́ gbégbá gómìnà àbò fẹ́ di ààrẹ. Ká níwọ̀n kì í gbà, kò sí nínú òfin, nǹkan ìyá máa kárí. Àwọn ọmọ tiẹ̀ tí ó jìyà fún àwọn náà dé orí ipò. Gbogbo àwọn tó ní passion láti ṣe nǹkan rere, ṣùgbọ́n ojú kan náà ni gbogbo nǹkan yẹn ń lọ. Àwọn náà ni wọ́n wà nídìí ẹ̀ tí wọ́n ń jẹ gbogbo ẹ̀. Àwọn ni wọ́n wà lábẹ́ tí wọ́n ń jẹ gbogbo. Ẹni tó bá ń ṣe wàhálà láyé wọn ní fẹ́ kẹ́ni tó ń ṣe wàhálà kó jíṣẹ́. Àwọn míì wà tó jẹ́ pé wọ́n ti ń gbégbá ìdìbò láìmọye ọdún tó jẹ́ pé orúkọ tí wọ́n ti ẹ̀ sí, torí pé ẹni tí ò bá ti ṣe APC PDP ní Nàìjíríà lẹ́ni kò lè rọ́wọ́ mú. Ìwọ tó ò bá ti jẹ́ PDP or APC political party, tó dẹ̀ ṣe all political action congress àbí kí ni tí wọ́n APC sá, bó ò bá ti lè ṣe, tí ò bá ti lè ṣe, o ò lè rí pò mú. APC àti PDP náà ló ń rúlu Nàìjíríà. Àwọn tó bá ba inú PDP jẹ́, wọ́n bá ti mọ̀ pé àwọn ti balẹ̀ jẹ́, wọ́n á wá sínú APC. Tẹ́lẹ̀ bá ti bá nú APC jẹ́, wọ́n á wá sínú PDP, wọ́n wá ń change. Àwọn náà ni wọ́n ò jẹ́ káwọn sọ̀rí mi gbérí ní gbogbo nǹkan ṣe ń bàjẹ́. But to my surprise, ó ní àwọn ọmọ tí èmi ń rí wípé àwọn tẹ́ ẹ mọ̀ pọ́n ti ṣe nǹkan tí ò dáa ní ọ̀dọ̀ yín, àwọn tí wọ́n ti balẹ̀ jẹ́, tí wọ́n bá tún wá gbé gbàdìbò, tán bá tún wá ń fún yín lówó, ẹ tún wá máa sáré, ẹ máa hó, tán bá ní sí ẹ̀ ń gbọ́ mi, ẹ̀yin náà máa gbọ́. Ẹ jẹ́ kí n sáré play fídíò yẹn kí àtórí àsìkò wa, kí n sáré play rẹ̀ káàjọ máa gbọ́. Torí mi ò play fídíò yẹn níjọ́ yẹn, mo kàn fẹnu sọ̀rọ̀ títí Smart Adéyẹmí ni. Ọ̀tọ̀ lélẹ̀ tí mo play. Ẹ ṣé gan, God bless. Tẹ́ bá ṣe wọlé, ẹ gbọ́ wọlé like love. There was an election at the national level, which the APC won. In this instance, there was not even voting. That's the difference. There was no voting. Maybe you talk about the national election, there was voting. Yes, they rig. You said people rig. Okay. Allegation of rigging is either here or there. But where there was no election at all, is it the same story? That is a humiliation. That's a disgrace. That is a rape of democracy, when there was no election at all and people went to their Ọlọ́run, àwọn èèyàn yìí máa ń funny gan o, abẹ́ rí. That is a disgrace. That is a rape. So pé kò sí election, but tí ilé ìṣẹ̀lẹ̀ nínú presidential candidate tó jẹ́ pé ní Kogi yín bẹ̀ yẹn ní Yẹ̀yẹ́ Bello ló ti lọ já bridge. Yẹ̀yẹ́ Bello já bíríìjì. Ẹ jẹ́ mọ̀ pé torí mo mọ̀ ń fẹ́ fi èdè oko wa pè ní bíríìjì. Yẹ̀yẹ́ Bello já bíríìjì torí
ríbi kọjá ẹ wo bíríìjì tó jẹ́ pé ó ní iye owó tán fi ṣe ó dẹ̀ lọ já bíríìjì yẹn káwọn èèyàn má bàa ríbi gbà kọjá ó dẹ̀ tún wá jásìkò tó jórọ̀ tí gbogbo omi kún tó yẹ pé kò sọ́nà míì tán tún lè gbà àfẹn tí ò bá fẹsẹ̀ rìn ṣé election wà ní Kogi nínú presidential election kò sí ní Èkó ní Lagos we all see what is happening there tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ fáwọn èèyàn wípé ẹni tí ò bá ti dìbò fún APC kò gbúdọ̀ wọlé a rí bí wọ́n ṣe tilẹ̀kùn pa àìmọye àwọn tí wọ́n lù lálùwọ́ at the same time wọ́n ṣe lù wọ́n lálùwọ́ dànù yẹn gbogbo ẹ̀ náà ń kọ́ ọmọ àǹtí mi gbogbo ẹ̀ náà ń kọ́ ṣé wọ́n rí bòdì wọn ò jẹ́ even wọ́n tiẹ̀ tún jí àpótí ìdìbò míì gbé wọ́n jí àpótí ìdìbò àwọn míì wọ́n tiẹ̀ tún jí gbé lọ wọ́n jí àpótí ìdìbò àwọn èèyàn gbé tí wọ́n ò jẹ́ kí àwọn èèyàn ní ẹ̀táítù sí iṣẹ́ ọwọ́ wọn tó jẹ́ pé nǹkan tí àwọn ènìyàn yẹn dúró fún wọn ò jẹ́ kán ṣe adẹ̀rí bí àwọn sójà gan bí wọ́n ṣe ń bá àwọn èèyàn tó jẹ́ pé a rí wọn níta gbogbo pé pop ó ṣò sí gbogbo ayé wípé àwọn lélẹ̀ tí wọ́n ò jẹ́ kí àwọn èèyàn yẹn rí nǹkan kan ṣe sórí ìwọ tí o wà ní abẹ́ YouTube channel mi tó ní rárá o ò tiẹ̀ fẹ́ gbọ́ ò ní gbà láṣẹ Èdùmàrè gbogbo ìwọ tí o wà níbẹ̀ àmín mi ní sọ yẹn síta máa wòran tí ó ṣẹlẹ̀ sí ẹ aburú tí ó kàn ọ́ tó ò ní rẹ́ni gbà ẹ́ wàhálà tí ó kan ayé ẹ tí ò ní rẹ́ni gbà ẹ́ ìṣòro tí ó délé bọ́ tó ò ní rẹ́ni gbà ẹ́ tí wàá máa sunkún ìta gbangba mi ò fẹ́ ẹkún kọ̀rọ̀ wàá máa sun ẹkún ìta gbangba òun ló máa ṣẹlẹ̀ sí ẹ tọmọtọmọ àjálù ńlá tó ò ní lérò láyé ló máa ṣí ẹ gbogbo owó tẹ́ ẹ fi ń tẹ̀tẹ̀kùtẹ̀ lórí péjì mi tẹ́ ẹ fi ń kọ ọ̀kọ̀kúkọ lórí ètò mi ọwọ́ náà máa fi gba lẹ́tà bànújẹ́ kí oṣù yìí tó parí wàhálà ìdààmú máa dé bálé ayé yín tọmọtọmọ now ẹ̀yin èèyàn mi ṣé rí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn èèyàn yóò rí nǹkan kan sí ṣùgbọ́n ẹni tó bá ń sọ̀tọ̀ a ní ọmọ sọ̀rọ̀ nípa Nàìjíríà mọ́ ẹ fi gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà sílẹ̀ ó dẹ̀ ń tọrọ jẹ ó dẹ̀ ń sunkún nígbà wo mẹ́yẹn tí mò ń ṣe give away mo mọ bẹ́ẹ̀ ṣe sáré ń kọ síbẹ̀ torí wípé mo mọ orúkọ ẹ̀yin tẹ̀ wá ń bẹ mo padà ń lọ check orúkọ yín sọ̀rọ̀ ẹ̀yin míì tí mi pick ń bẹ mo rí yín wípé ṣe rí wọn mo tún rí yín bí tẹ́ ẹ̀ ti ń lọ bú mi kiri mo rẹ́yìn míì tẹ́ ń bú mi ká ọgbà tó débi olówó mo rí eyín lábẹ́ comment ṣùgbọ́n gbà tó débi tó ní kíní gbogbo yín fún ọ lọ gbà tó bá ti débi tẹ́ gbà ó bú mi ó tún wá tọrọ jẹ lọ́wọ́ mi ẹlòmíì yín ìṣòro tí mo dá ní pé ẹ fẹ́ fẹ́ mi ẹ fẹ́ fẹ́ Tenny ọmọ ológo Tenny ọmọ ológo lòun ò lè fẹ́ yín ẹ ń kọnú sí mi ní ìkọ̀kọ̀ ẹ ń kọnú sí mi ní gbangba Tenny ọmọ ológo lòun ò ní ìdí yín ohun tí mo dáràn sí lọ́wọ́ ẹlòmíì yín fẹ́ bá mi sọ̀rọ̀ kò tiẹ̀ pè mí rí ẹlòmíì ò pè mí rí ṣùgbọ́n ẹrù ń bà kò mọ́ á ní mo ní ìgbéraga òun tiẹ̀ léètì ẹ̀ ó rí mi ò bá mi sọ̀rọ̀ rí ò mọ orí èèyàn tí mo jẹ́ bóyá bí mo ṣe rí níta kọ́ ni mo rí nínú ilé torí ti ibi iṣẹ́ èèyàn láti mọ̀yàn lọ́lẹ̀ tẹ́mi bá débi iṣẹ́ mi fi ṣeré kádàrá tí Ọlọ́run bá kọ mọ̀yàn láyé ọ̀nà ògo èèyàn ọ̀nà ìdí iṣẹ́ tiẹ̀ èmi ò fi iṣẹ́ mi ṣeré no matter what tí n bá máa ṣe láyé tí n bá tí fi ti anything media sí anything bóyá bí ìzídà kí n ṣe art tàbí kí n ṣe òṣèré kí n ṣe artist or anything broadcasting tí mi bá tí fi sí kò lè lọ òǹkálùkù lọ́lọ́run ti kọ kádàrá ẹ̀ mọ́ ṣùgbọ́n ìwọ tó bá wá dúró pé ẹni tọ́lọ́run kọ tí ẹ tiẹ̀ mọ́ tó ló fẹ́ dí lọ́wọ́ ó mọ̀ pé Ọlọ́run á dí ẹ lọ́wọ́ tọmọtọmọ ṣé nígbà tí gbogbo nǹkan ṣẹlẹ̀ nílùú Èkó kí ni Smart Adéyọmí sọ nígbà náà Smart Adéyọmí dáhùn wípé ẹni tí kò bá dùn mọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ máa gbé eléyìí lọ ẹ jẹ́ kí n play rẹ̀ tán. Comfort zone and road result that is worse than a military government. Well, Senator the argument is not rigging. The argument today is that there was no election at all, and you want us to accept that as a result. Senator. Oh my Pepe demo Bọ́láńlé Pepe oh Pepe Smart Adéyẹmí gan bó ṣe rí nù nígbà
tẹ́yìn bá ń ṣòkò lùyàn gbà tẹ́ ẹ bá ń ṣèkà ó yẹ jáde lọ máa búlì wọn ẹ lọ bú wọn ẹ bú yá ẹ tán bẹ̀rẹ̀ sí ní bú yo oníyà tẹ́ ẹ mú yo oníyà bú tẹ́ ẹ mú bàbá oníbàbá bú tẹ́ ẹ ń bá yé ìyá oníyà jẹ́ tẹ́ ẹ ń bá yé bàbá oníbàbá jẹ́ tínú yín dùn tẹ́ ẹ ṣíà tẹ́ ẹ like tẹ́ ẹ mọ comment we love you ẹ mọ ju star báyìí ni tó bá ti di pé wọ́n bá yín búyàn ẹni tó kórìíra yẹn tán bá ti ń bá yín bú inú yín ó máa dùn ní ṣèkè nínú yín ó máa dùn ṣùgbọ́n nígbà tó bá dórí tiyín tán bá wá fún tó bá pẹ́ ẹni tiyín náà wá ṣe kọjá yè ẹsẹ̀ orí kẹ̀kẹ́ tán bá wá fún ẹni tó náà ní back to back ìgbà yẹn nìbànújẹ́ máa ń dé bálé ayé yín ìgbà yẹn lẹ máa rántí pé wọ́n sọre fún wọn mọre ọmọ Yorùbá ò mọre ọmọ Yorùbá ò ṣe é já ìgbà yẹn lẹ máa gbá àwọn òwe olórí burúkú ọmọ Yorùbá ò ṣe é já fún adúdú oore tán ṣe fún wọn nígbà tí yà ń jẹ wọn tí Fúlàní ń pa yín èmi ni mo lọ sí God bless you ìyá mi mo ti rí wọn tún sẹ́ndì páwọn rí sífù ẹ̀ okay wọ́n tún sẹ́ndì rìsíìtì sí mi páwọn sẹ́ndì rìsíìtì páwọn rí sẹ́nìkan tún fún wọn lówó ni ìyá kan náà sẹ́ndì 10,000 naira sínú àkáǹtì yẹn yóò bá mi dá fún ìyá wọn yóò bá mi yọ ìyá mi Ọláyọ̀dá mo kí yín o Ọládayọ̀ ẹ ṣeun gan ni o á dára fún yín mà ẹ jẹ́ sẹ́ndì rìsíìtì yẹn sí fún wọn ni wọ́n sẹ́ndì ẹnìkan náà another 10,000 wọ́n tún rí ó ti wọlé wọ́n sẹ́ndì ẹ̀ sí mi God bless you ìyá tó bá mi fún wọn lówó yẹn ò ní mọ sàárì ọmọ láyé ìpọ́njú ò ní bá ọ tọmọtọmọ ò ní búrìnbùrìn láyé kó bá wọn fẹsẹ̀ kọ pèrègèdè ayé ò nílù fún ọjọ́ ibi tó ti mówó náà mo mọ̀ pé trust mi náà ni ibi tó ti mówó náà lágbára ọba tó sílẹ̀kọ̀ ọjọ́ òní àgbà náà ò ní wọnú owó náà ẹ ṣeun gan God bless you ẹ mọ iye tí 10,000 náà lọ ẹ mọ ibi tí ó lọ pé yọba fi ránjẹ sílé oṣù kan ń gẹ lọ yóò dà fún yẹn yín náà bá mi sọ̀rọ̀ fún ìyá yẹn á dára fún gbogbo yín. Now Mike Ọláyínká ọ̀nà pẹ́ mi pọ̀ orí Tenny ọmọ ológo orí TOE Temple of the Truth àti Tenny ọmọ ológo Empress ni mo ti lè rí kọ́mẹ́ǹtì yín so fóònù ni mo fi mọ́nítọ̀ ẹ̀yin tẹ́ wà lórí Tenny ọmọ ológo TV àti fans page àtàwọn page tó kù bọ̀ eléyìí tí mo lè rí lójú screen orí Tenny ọmọ ológo Empress àti Tenny ọmọ ológo Empress tó wà lórí YouTube àti TOE Temple of the Truth Media mo lè rí kọ́mẹ́ǹtì wọn níwájú mi tí mo lè máa pín ẹ̀ tí ẹ bá ń kọ́mẹ́ǹtì á dára fún gbogbo wa. Now ẹ̀yin ọmọ Yorùbá nígbà tó bá ń dùn mọ́ wọn táwọn ń ṣèkà tiwọn wọn á máa ní ìgbà yẹn lẹ́ẹ̀ máa gbá àwọn òwe Yorùbá ò mọ̀re Yorùbá ò ṣe jà fún Yorùbá ò ṣe nígbà táwọn ń tì wọ́n síta pé kán máa lọ bú yín kán máa sọ̀rọ̀ sí yín kán máa pè yín láṣẹ́wó kán máa sọ oríṣiríṣi sí yín kán máa lọ́ máa lè ní yín bọ̀gbà tó bá wá dórí tiwọn ìgbà yẹn ni wọ́n máa rántí pé Yorùbá ò ṣe jà fún Yorùbá ò mọ̀re wọn ò rántí oore tó ti ṣe wọn ò rántí nǹkan tó ti ṣe fún wọn pẹ̀ládúdú ìyà tó jẹ pẹ̀ládúdú kinní kan tó ṣe ìyín náà ṣe lọ gbé bàbá yín wá ìwọ tó ń rìpọ́ọ̀tì ètò mi mọ̀ jẹ́ ṣépè fún ẹ pẹ̀lú bí kinní yẹn ṣe ń já kúrò lórí ètò mọ̀ jẹ́ ṣépè fún ẹ bí kinní yẹn ṣe ń dá mi dànù ní màá ṣe máa ṣépè fún mi. Now ẹ jẹ́ kí a continue play. If there was election, then we have reason to complain. Oh, it was rigged, it was not properly done. Where election never took place, and people waited for 6 hours, old women, and you kept them inside the sun. Oh my God! Really? Nígbà tí àwọn tó ń sunkún nínú Èkó tán fẹ́ dìbò ń gbà náà àti àwọn tó wà nílẹ̀ Yíbò lọ́hùn tán láàrí pàdìbò àti gbogbo nǹkan tí wọ́n mú dání ballot paper wọn tí ò sí Labour Party logo ń bẹ tí wọ́n ní most of logo àwọn kinní wọn ní poll tán ti lọ dìbò kò sí logo Labour Party kò sí nínú ẹ̀ and then ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń pariwo páwọn ò dìbò àwọn ò tí ì ráwọn INEC official o inú ọ̀run làwọn ìyá yẹn dúró sí o dídé tán débẹ̀ báyìí wọ́n tún nà wọ́n kúrò ní o asmata
Adéyẹmí ó mà ẹ wò ẹ jẹ́ kí n sáré fi nǹkan kan hàn yín inti Smart Adéyẹmí sọ nígbà náà nígbà tí àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ nípa presidential election tó lọ yẹn nípa títí Èkó àti tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kogi okay ó dà ipò ti wà lórí WhatsApp mi tẹ́lẹ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n sáré fi hàn yín ẹ jẹ́ kí n download ẹ̀ mo fẹ́ sáré fi ọ̀rọ̀ tí Smart Adéyẹmí sọ ńgbà náà àwọn èèyàn láyé a máa burú o àwọn ọmọ tọ́lọ́run dá tó bá dé ti yín ẹ mọ̀ ọ̀rọ̀ sọ bọ̀ tó bá ti wá dìgbà tó jẹ́ pé ó dìgbà ti yín ìgbà yẹn lẹ máa mọ story ìgbà yẹn lẹ máa ń ka story ìgbà táwọn ti yín bá ń ṣe ìbàjẹ́ fún àwọn èèyàn ẹ ní mọ̀ ìgbà tẹ́nìyẹn bá wá ń ṣe tiẹ̀ ìgbà yẹn lẹ mọ̀ kí ló fẹ́ gbà ń di ẹ̀ gan kí ló ṣe fún ọ gan kí ló yẹ tó owó mọ̀ ẹ gbọ́ nǹkan tí Smart Adéyẹmí sọ ẹ̀yin èèyàn mi nínú election tí wọn presidential election tán ṣe lọ àti governorship tán ṣe lọ ní Èkó governor tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ àti tó ṣẹlẹ̀ ní Kogi tí wọ́n lọ rẹ̀ já bíríìjì tí wọ́n já bíríìjì tí wọ́n ní wọn ní jẹ́ kí àwọn INEC official wọbẹ̀ káwọn èèyàn mọ́ bá wá dìbò tàbí kán wá check wọn ọ̀rọ̀ tí Smart Adéyẹmí sọ ń gbà náà nìyí o ó ní those upset about 2023 election outcome should wait for 2027 Ọlọ́run mo mọ láìkí àwọn dírámà yìí gan ni Ọlọ́run sórí ìwọ tó bá ń ṣìpẹ̀ fáwọn èèyàn yìí tó bá ń jà fún wọn lórí ẹ̀ ò pé àwọn ìwọ tó bá ń jà fún wọn àbí Smart Adéyẹmí tó ń sunkún ní 2015 2014 kan 2019 gan pẹ̀lú tó ń sunkún bọ̀lọ̀ àwọn ò lè lóko mọ́ àwọn ò lè lódò mọ́ torí pé ó wà ní PDP nígbà náà ó ń tako APC PDP ló wà ní táìmù yẹn ó wá tako APC ṣe rí dírámà ó ń tako APC ní táìmù yẹn ní Smart Adéyẹmí fi ṣe fídíò yẹn gbà ní 2020 àwọn ò lè lóko mọ́ ó yẹ káwọn lọ pé foreign káwọn lọ request fún foreign support àwọn ò lè lóko mọ́ àwọn ò lè sùn mọ́ Yẹ̀yẹ́ Bello ló wà lórí ipò ńgbà náà o APC ni ó takò ńgbà náà o torí pé ṣùgbọ́n nítorí pé ó fẹ́ jẹ gómìnà ó wá fún PDP kúrò sínú APC ó ti gbàgbé pé APC tó ń takò ńgbà náà wọ́n takò ọ́ ìwọ tó lè takò ọmọnìkejì wọ́n takò wọ́n náà tó bá ti jóná òtítọ́ ló ṣe tí kì í ṣe pé ó ń tẹ́ torí pé ó fẹ́ gba nǹkan torí ọ̀pọ̀lọpọ̀ yín lè ní ẹ̀ ń ṣe because of pé ẹ fẹ́ gba return ni torí selfish interest yín torí nǹkan tẹ́ ẹ fẹ́ gbà nígbà tí Smart Adéyẹmí lè sọ̀rọ̀ pé ẹni tí election Bọ́lá Ahmed Tinubu torí tá a bá dẹ̀ rí nígbà náà nígbà tí election yẹn gbogbo tó ṣẹlẹ̀ nínú collation center l'Abuja la rí tí Mahmood Yakubu tí ò lè kà everybody what táwọn PDP wò pé nọ́mbà tèmi lélẹ́yìí gbogbo tí wá tí dínàmínà yẹn yarí lọ́hùn tó ní gbogbo tí wọ́n ń kà kò báláǹsì àwọn ní rẹ́kọ́ọ̀dù tí wọ́n lọ́wọ́ Yakubu rẹ́kọ́ọ̀dù tó ń kà kò bá tí Labour Party náà ń ṣe eléyìí tó wà bí kan tí Pétérù Òbí fìbínú fi tó kú òlé Àbújá tó mórí wá sí ìlú rẹ̀ padà tó kú òlé tó fìbínú jáde tí Tinubu náà wá jókòó bí ìgbà tó bá jẹ́ pé kò mọ tó wà nílẹ̀ tó jẹ́ pé ó kọ̀ọ̀la ní alẹ́ ẹjọ́ tó ń dìbò yẹn tí wọ́n ń kàbọ̀ lọ́wọ́ tó yẹ kán kàbọ̀ tán dẹ̀ ti rí ní bàbá George Adéyẹ bàbá George Bọ̀dé George Professor Bọ̀dé George tí bàbá yẹn sọ̀rọ̀ wípé ohun tí INEC official chairman ìyẹn Mahmood Yakubu kí ló wá ṣe ní bọ́dínọ́mù with private jet Bọ́lá Ahmed Tinubu kí ló wá ṣe ní bọ́dínọ́mù ní alẹ́ ọjọ́ ìdìbò alẹ́ ọjọ́ tó yẹ kí wọ́n ka ìbò alẹ́ ọjọ́ tó ti dìbò tán alẹ́ ọjọ́ tó yẹ kán kà á kí ni INEC chairman wá ṣe ìyẹn Mahmood Yakubu kí ló wá ṣe ní bọ́dínọ́mù with private jet Jagaban ìyẹn president elect private jet yẹ tó gbé lọ
kí ló wá ṣe pẹ̀lú 200+ million tó fi lọ rè ra dúdú ìbò wa ẹ wá dúdú owó tí Jagaban tó fi ra ipò owó tó yẹ kó fi ṣiṣẹ́ kó fi dá iṣẹ́ fáwọn èèyàn tó bá ṣe fún ni ṣùgbọ́n àwọn tẹ́ ń ṣe sí ibi tẹ́ ń ṣe sí àwọn tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ rí ṣọwọ́ wọn àwọn tó jẹ́ pé tí wọn náà ń ṣe táwọn náà wọ́n bá tí Jagaban wá dúró báyìí tó jókòó pẹ̀lú agbádá tí Ṣèyí rẹ̀ náà ró báyìí tí sentimental náà jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí tó wá nàka tí Jagaban wá ṣe báyìí mo lè sọwọ́ náà rèé wọ́n wò la ọwọ́ mi tó ṣe báyìí tí Jagaban ń ṣèkà báyìí mo lè sọwọ́ náà rèé tó sọwọ́ náà báyìí Jagaban ń ṣe báyìí bí ìgbà gbọ́ bóyá pé kò tiẹ̀ tí ì mọ tí wọ́n ṣe níbẹ̀ wọ́n wá sọwọ́ báyìí ní Jagaban sọwọ́ báyìí náà ti ní Yakubu tó yẹ kó káàbò 410 415 415 ní Yakubu Mamudu ló lọ rèé ka ìbò ẹlẹ́rù ọmọ pádì gbogbo àsìkò tó yẹ kó káàbò kò káàbò tó bá ti ń kà díẹ̀ bá ti dago bíi 6 yóò lọ wọ́n wé sí táìmù lọ tó bá ti lè tún díẹ̀ o ó fi ọjọ́ mẹ́ta ka ìbò wèrè ìbò lórí burúkú wọ́n fi kọjú mẹ́ta ká Smart Adéyẹmí sọ fún wa bá ṣe ń jàkúrò tí òbí kàn mí lójú kòsà omi jábọ́ lójú òbí àwọn ọmọ rẹ̀ sunkún dídọ́mi láyé yarí ọ̀rànjú wọn pa fún ọ̀ọ́ni dìbò bí níṣẹ́ àníyàn ò ní ka ìbò bí níṣẹ́ alóògùnà kọ̀rẹ́ẹ̀tì tó wà lẹ̀ Yakubu ní agbé ọ síta o you are disturbing us o you are disturbing us o you are shouting here o kò dáhùn ó káàbò ìbò tí wọ́n ti dìbò Yakubu káàbò nígbà tó ń já wa lára jẹ wípé election lẹ́ ń ṣe yìí ẹ̀ ń rígì election eléyìí bí ẹ̀ rígì ẹ̀ ní Yakubu ẹ̀ ń rígì ẹ̀lẹ́sẹ̀ lọ gbowó rí bẹ́ẹ̀ bí torílẹ̀-èdè Nàìjíríà fún Jagaban. Smart Adéyẹmí onífìlà gogoro èsì tẹ́ ẹ fún gbogbo aráyé rẹ o Smart Adéyẹmí èsì tẹ́ ẹ fún gbogbo ọmọ Yorùbá tẹ́ ẹ fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ èsì tẹ́ ẹ fún wọn rè o tó ń dùn wá tó já wa jẹ kòwò tó tára ń já wa jẹ tó ń kan wá lára èsì tẹ́ ẹ fún wa rè o ẹlẹ́ni tí ó bá tẹ́ lọ́rùn nù wa. You say those upset about 2023 election how to come ẹni tí ò bá tẹ́ lọ́rùn ẹni tí ẹnikẹ́ni tó bá ń bínú tó fẹ́ kú tó fẹ́ kiri mọ́lẹ̀ tó ń jàpọ̀rọ̀ tó fẹ́ pa ẹ́ lórí election 2023 àbájáde election tí Yakubu tó ń tẹ̀bí froster Yakubu froster Yakubu Mamudu sí àbàdàn election ó ní kó dúró ní 2027 o ayọ̀ ọmọ Yorùbá kí ló dé tí primary lẹ́ẹ̀dì ṣe bẹ́ẹ̀ sí máa di secondary ẹbí primary lásán ló ti lù sí primary election ló ti lù sí torí pé wọn náà fẹ́ jẹ gómìnà inú ẹ̀ ń dùn gbà náà ó ń já bàbá yín sì ń bẹ ní France lọ́wọ́ bàbá yín ń bẹ ń kọ́bà ó ń bẹ ní oxygen tó ń fi oxygen gba oxygen sára lọ́wọ́ ní France ká ní bàbá yín wà ń lé ní Binani tó lùsì yẹn tó lùsì ní Adamawa lánàá kò ní lùsì Smart Adéyẹmí tọ́ni Jagaban ń bẹ ń lé Smart Adéyẹmí ò ní lùsì ṣùgbọ́n Jagaban ò sí ilé àwọn wá dé àwọn ọmọ rẹ̀ ayé o wọ́n wá ń jà kóró Jagaban ló bá yín tú tẹ́tí bẹ́ẹ̀ ní politics òun lè tó ń tú òun ló ń dé Jagaban is Nigeria Jagaban gangan ló ń nu Nàìjíríà ẹ bá mi yọ̀ǹda Nàìjíríà fún Jagaban ẹ jẹ́ kí Yorùbá máa lọ kí Ìgbò lọ kí Fúlàní dá dúró kí Tinubu nìkan mú Nàìjíríà
ìyẹn túmọ̀ sí pé jagaba ló ń túlù ayé yín tí ò bá sí jagaba ẹ̀ lè dá kankan ṣe abájọ tẹ̀mí tó di jagaba náà bọ̀ tẹ̀mí tó di jagaba tó fi sọ fún yín pé payback time ló wà tó fi ní payback time ní owó ò ní gbà àsìkò return ní òun wáyé payback time Adérónkẹ́ àbá tó fi ní payback time ní I'm no wonder àti tó mọ́ bínú wọ́n dàbí pé mo fi yí sí yẹ̀yẹ́ má bínú sáwọn. àti jagaba ìmọ̀ tí ń sọ àti Tinubu mọ̀ tí ń wí jagaba mọ̀ bínú ìmọ̀ pọ̀ ọmọ tó ń wí jagara òdì mi jagara òfurọ̀ ó ti jó smart Adéyẹmí ó jó smart Adéyẹmí ó jó smart Adéyẹmí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ́ àṣẹ yẹ̀yẹ́ díẹ̀ ẹ má bínú yẹ̀yẹ́ máa ń dùn yàn ó yẹ̀yẹ́ àti máa ń dùn yàn yẹ̀yẹ́ àti máa ń dùn yàn nígbà tí smart Adéyẹmí dàn pé ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ kú ṣebí 2028 ni sọdún mẹ́ta ni wọ́n tún fi dìbò míì ni ẹlẹ́rìí tí ò bá tẹ́ lọ́rùn nígbà tí gbogbo yín ṣe campaign mọ̀dàrú fún Gbádébọ̀ lẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀ni ọmọ àlè ní Gbádébọ̀ tẹ́ẹ̀ni ní tẹ́ẹ̀rọ̀nù kó lè ní dual passport ó lè ní tilẹ̀ Yíbò kó ní tilẹ̀ Yorùbá torí ìyá ẹ̀ ó jọ ọmọ ilẹ̀ Yíbò ó jẹ́ Biafra bàbá ẹ̀ jọ ọmọ Yorùbá ó lè ní dual passport lọ́wọ́ torí pé Gbádébọ̀ ní dual passport ó ní dual citizen ó ní tèkó ó ní tilẹ̀ Yíbò ẹ ti gbàgbé pé ọmọ ọkùnrin ni kì í sọ ọmọ obìnrin Tinubu yìí ní dual passport orílẹ̀-èdè tí ìtì ẹsẹ̀ nù Nàìjíríà rárá ẹ ní ìzàlá o bọ̀ ìgbà tó dórí ti tàwọn míì is not allowed ó dórí ti Gbádébọ̀ it is not allowed ẹ mà tí ìpín Nàìjíríà débi tá a máa ní bóyá torí pé ẹ ti pín Nàìjíríà lẹ fi ronú pé Gbádébọ̀ kò lè lọ bọ́tì ẹ máa gbógun ti bọ̀bọ̀ yẹn oríṣiríṣi fídíò rẹ̀ lẹ́ ń wú jáde even Jandor pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ló ń rèpù Fúnkẹ́ Akíndélé ló ní tẹ́ ẹ fojú Fúnkẹ́ rí máa bó bẹ́ẹ̀ ṣe lóhùn àti Jandor jọ ń bára wọn sùn tẹ́ ẹ̀ ń gbé fáwọn blogger táwọn blogger tí wọ́n kì í ronú ọjọ́ àti sùn blogger tí kì í ronú wípé ó máa kú lọ́jọ́ kan tó ń ronú owó tó fẹ́ make lórí YouTube ẹ̀ tó ń ronú owó tó fẹ́ make lórí Facebook tó ń blaspheme tó ní wọ́n ń fẹ́ra wọn tó ń dalé onílérú ẹni tó kà mọ́ wá ẹ kàn déédéé hun rọ́jọ́ ẹ dẹ̀ kọ script ẹ dẹ̀ gbé story àwọn tó dẹ̀ wò yín wọ́n á dẹ̀ máa bá yín ṣí àárọ̀ tó ń dùn mí ni pé irọ́ ayé máa ń ṣí àárọ̀ àní màá ráwọn ọmọ mi lórí Facebook báyìí ó lè ṣe pé ijó òdìdì rìn ibi ilé ìkún ojú yànmọ̀yànmọ́ kó kàn máa ṣe báyìí lásán kó kàn máa ṣe báyìí lásán thousand á sì máa wò wọ́n kí náà ẹ̀kọ́ wo náà rí kọ́ńbí kò sí ẹ̀kọ́ tẹ́ ẹ̀ ń rí kọ́ńbí thousand ni àti ẹ̀wọ̀ àwọn tó ń ṣe kọ́mẹ́dì aláwọ̀ eléyìí yóò kì í ṣe kọ́mẹ́dì ẹlòmíì lè mú báàgì kó wọṣọ obìnrin kó kàn máa ṣe báyìí thousand because n tẹ́ ẹ fẹ́ mi tẹ́ balẹ̀ ayé jẹ́ dénú ṣé bẹ́ẹ̀ rí n tó ń ṣẹlẹ̀ lénìí àwọn tó ń ṣe kọ́mẹ́dì lórí social media sìn wọ́n ti ń fìyàwó lé wọ́n ṣe kọ́mẹ́dì wọ́n ti ń fọkọ lé wọ́n ṣe kọ́mẹ́dì ṣe prank láwọn tó ń ṣe pranker wọ́n wá ń ṣe drama fún yín gbogbo tẹ́ ẹ rí ṣe drama ìmí máa dúró níbi mọ́tò ó lè ló ń bọ́ sọ́lẹ̀ bí mílíọ̀nù á sì máa wò it's a prank obìnrin ń bọ́ ara lẹ̀ níta gbangba ẹ̀ fún ní ṣe ó lè ṣe bí 10,000 náà fún pé kó bọ́ra níbi glass àwọn wà nínú mọ́tò wọ́n á sì mọ kámẹ́rà rẹ̀ ẹ wo iye owó tó máa fi generate lórí Facebook àti YouTube wọn ṣùgbọ́n ẹni tó bá wá mú àwọn ọ̀rọ̀ wá tó bá mú ọ̀rọ̀ gidi wá tẹ́ ẹ lè gbọ́ ẹ ní lè ṣí àwọn débi tẹ́ ẹ láìkì ẹ̀yin gò tó máa bá wọn fọwọ́ bàjẹ́ ó pè yín kẹ́ lọ rè mọ́ wọ àwọn tó ń sọ̀sọ́kùsọ tó ń da lérú àwọn tó ń sọ̀rọ̀ fùrọ̀ kiri tó ń bọ́ sí òhò tó ń jó ní òhò yẹn ó tẹ́ yín lọ́rùn
no wonder tí Mandikisi tó fi ń sọ̀rọ̀ ọmọ yẹn nígbà tó ń sọ̀rọ̀ tó dáa òun ò kì í rí bọ̀tùgbà tó ti di pé ó sọ̀rọ̀ sọkúsọ báyìí ó rè ló gbé ẹ̀yin gangan lẹ balẹ̀ ayé jẹ́ náà tó ń lé ìjọba àwọn èèyàn náà dẹ̀ ni ṣebí àwọn tẹ́ ẹ̀ ń yàn síbi ìjọba yín rè ìwọ tó ń da ètò mi láàmú sórí ẹ bí kíní yẹn bá já máa bẹ́ èpè fún ẹ o ṣé Smart Adéyẹmí nǹkan yìí tí wọ́n ṣe campaign mọ̀ dàrú tí gbogbo wọn lọ ṣe interview ńgbà náà pé Gbádébọ̀ Bible kò lè jẹ gómìnà Èkó wọ́n ti gbàgbé pé àwọn tẹ́ ẹ fẹ́ kàn jẹ gómìnà kì í ṣe ọmọ inú Èkó ìyá ẹ̀ bàbá ò pẹ́ pé ìyá àti bàbá ẹ̀ tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ á ní wọn bàbá àti ìyá ẹ̀ kì í tiẹ̀ sọmọ Èkó rárá ẹni tó wá jábọ̀ Èkó ẹ campaign mọ̀ dàrú ó wá dórí tiyín ó ipò olùsí primary election primary governorship ó wá ń jàporó kiri mo mọ́ra o Smart Adéyẹmí ẹ ló bẹ́ẹ̀ o. And you say nothing will happen? Well, if you don't have power, there is power of God. Nígbà tó bá dórí tí ni power of God máa ń ṣiṣẹ́. Nígbà tẹ́yìn bá ń ṣèkà fún ọmọnìkejì tí ẹni yẹn sunkún tí apára pin tó bá wá dórí tiyín ìgbà ẹni power of God gbà ẹ lẹ mọ Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ mọ Ọlọ́run tẹ́ ẹ ní bẹ̀rù Ọlọ́run. If the system will not work, God will work. Because if there was God will not work for you guys. But torí wípé Jagaban ò sí nlé mọ́ ni system ò ṣe work mọ́. But tí Jagaban bá sí wà nlé God will work. Ó ti lose ele ló bẹ́ẹ̀. The election were defeated, we take it in good faith. But there was no election. Results were written. Ṣé bá a sọ bẹ́ẹ̀ nígbà president election? We told you, we complain. Everyone complain about it. Pé kò sí election o. Gbogbo àlà ń pariwo pé kò sí election o. Wọ́n dìbò. Ẹni káwọn èèyàn mórí wá kan fọrùn lẹ́lẹ̀. Àbí ntẹ́ sọ kọ́ nìyẹn. Ẹni káwọn èèyàn mórí wá kan fọrùn lẹ́lẹ̀. Ẹni kò kàn yín kò káyé ti yín. Ó wá dórí tí nìsín ó wá ṣe ṣìn á ó ṣe ṣìn lọ́dọ̀ yín. And announce the chairman of the local government with marching orders and security men move to their comfort zones to write result and return it back to the state capital to the committee members who collected them and went ahead to announce them. Well, is that democracy? Well, Senator It was not what democracy that people fought for. Ọlọ́run ó máa ń fọ́ ní gan Ọlọ́run wọ ókè ẹ máa ń fọ́ ní kẹ Ọlọ́run ó máa ń fọ́ ní gan ní gẹ ẹ dákun ẹ bá mi gbọ́ fídíò yìí níbi tí Smart Adéyẹmí ti ń sọ̀rọ̀ tí Smart Adéyẹmí ti gbàgbé wípé ohun tán lọ́dún eégún nígbà tí Smart Adéyẹmí ń sọ̀rọ̀ níbẹ̀ yẹn jọ yẹn tó dáhùn wípé òrè ẹ jẹ́ kí n fi eléyìí hàn ẹ wo only result were ready before were the result were ready before election. Nígbà tá a kà fún yín níta ń bí kọ́ gbogbo wa là á kà ó di tẹ̀bí gbogbo tì mí tí mò ń gbé wá wípé election ẹ ti ka ìfún election ti Ọ̀yọ́ wọ́n ti already save ẹ̀ sínú wọ́n ti save ẹ̀ sínú INEC website wọ́n ti already fi sínú website wọn kó tó di kó dé election gbogbo ẹ̀ láti gbé síta gbogbo ẹ̀ la gbé ta ẹ ti dìbò kó tó di ọjọ́ ìdìbò tẹ̀tẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe yíwèé tá a complain ẹni ká dúró di 2027 Smart Adéyẹmí why are you shouting? Wait now. Buhari yìí bàbá yìí dẹ̀ ti sọ ó ní anybody yìí tí ò bá tẹ́ lọ́rùn go to court. Ó ní ẹ lọ lé ẹjọ́. Why are you shouting? Why are you kanra? Go to court now. After all, Yẹ̀yẹ́ Bello àti cousin ẹ̀ náà win nìyẹn dídí nominaye. Cousin Yẹ̀yẹ́ Bello ni dídóminaye. Ṣebí irú ròǹbòrùn gbogbo yìí ṣùgbọ́n ti bọ́ sóun lọ́wọ́. Why are you daporo?
nígbà tí Dino ń dapòró ní INEC office ní INEC collation center tó ń pariwo pé ohun tí Yakubu Mahmood ń kọ yìí ohun tó ń kà jáde irọ́ ni ìwọ fi ò dá lóúnjọ́ náà pé Dino Minaye o tí ò bá tẹ́ ọ lọ́rùn wait for 2027 because of your service interest owó ayáná nìsín wọ́n wá ṣe dá padà fún ẹ wọ́n wá ti dá padà fún owó àjò lọ́rọ̀ jẹjẹ lọ́rọ̀jú ló ń kígbe ló ń fẹjú ọmọ àǹtí mi ẹsẹ̀ jẹ́jẹ́ bó ṣe máa ń rí nìyẹn náà fi máa ń sọ wípé karma is real what goes always comes around gbogbo tó bá lọ padà ń bọ̀ wá tí wọ́n bá fọkàn sí pé o ti ṣàṣegbé kò sẹ́ni tó lè mú ẹ èmi ni mo wà níbẹ̀ èmi láyé ń fẹ́ èmi láyé fẹ́ rí wọ́n fẹ́ gbọ́ mi mo fẹ́ kó dèmi nìkan èmi nìyálàyà gbogbo wọn bàbá ńlá kú bàbá yín bàbá yín ìyá yín èmi ni mo wà ń bẹ̀ nobody else ìgbà nǹkan ò lọ bí òréré ayé tó ń wò yín ògùn lọ bí ọ̀pá àbọ̀ ẹ ṣe rere torí ọ̀la ó ní n tó ṣe wá wo ibi tó ti dá ọ lóhùn ìyẹn ń gbà ní collation wípé tí Yakubu Mahmood ń kà ó ní kò right ìwọ dá padà fún pẹ́ni tí ò bá tẹ́ lọ́rùn wọ́n tún sọ fún pé gbogbo àwọn ibì kan wà tó jẹ́ pé wọn ò tí ì dìbò wọ́n tún ṣe àwọn èèyàn léṣe gbogbo yín lẹ báàkì wọn ẹni nǹkan ṣe dáa ẹni nǹkan tí wọ́n ṣe dára àbí ẹni nǹkan ṣe dáa ó rẹwà ó dùn púpọ̀ ẹ ronú ìkúnlẹ̀ àbíyamọ ẹ ronú àwọn tí wọ́n sára wọn sínú ọ̀run báwọn arúgbó yẹn ṣe tò ní nígbà tí Wike dé Rivers State tó kó àwọn tọ́ọ̀gì political tọ́ọ̀gì wọn débẹ̀ tí wọ́n da ìbò nù tí Ọbaṣẹ́kí débẹ̀ tó da ìbò nù tí wọ́n ń pariwo tí wọ́n ń já báyìí táwọn tèkó náà àwọn MC àwọn tọ́ọ̀gì pẹ̀lú agogo lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ní já gbogbo pépà tó ń dáná sún ṣé bí wọ́n sọ wípé kán lọ stay ni kán lọ wait for 27 ṣé 2027 náà tó ń bọ̀ dàbí 2028 ṣé bí ó di 2028 ṣé bọ́dún mẹ́jọ lẹ sọ sọdún méje ni wọ́n fẹ́ kán lò ní ìwọ náà lọ wait 11 ni ìgbà tó bá ń ta yín lára lẹ̀ máa ń ká sọ́rọ́ èyí tẹ́ máa ń ṣe campaign mọ̀ dàrú yẹn fún àwọn èèyàn ni mo fi ń sọ fún Bọ́lá Ahmed Tinubu tí ayé rò pé mo kórìíra ẹ̀ mi ò kórìíra ẹ̀ torí Tinubu ní àṣẹ ó dẹ̀ ní agbára láti lè correct Buhari torí òun ni bàbá àsàlẹ̀ gbogbo wọn pẹ̀lú ìwà tí wọ́n ń wù gbogbo nǹkan tó ń bàjẹ́ gbogbo bí nǹkan ṣe ń dàrú ó lè correct wọn gbà náà wọ́n ní kò lè sọ̀rọ̀ Tinubu ò lè wí kankan torí pé òun náà fẹ́ jẹ nísì Tinubu ó sọ̀rọ̀ ó ń support gbogbo bí tí nǹkan ti ń bàjẹ́ ni o Jagaba ń support gbogbo bí tí nǹkan yẹn ti dàrú gbogbo bí Nàìjíríà ṣe bàjẹ́ tán ń pààyàn kiri lẹ́nu Jagaba ń support wọn ó dúró wípé tóun bá débẹ̀ ló máa tó tún sí ó máa ṣe fíìmù o a rò pé àwọn gọ̀ ni Buhari tí wọ́n support tẹ́ ẹ fi bà ìjọba tiẹ̀ jẹ́ Buhari tí wọ́n support ìgbà tí Haúsá Fúlàní wà ńbẹ̀ you support them to destroy ambition tiwọn ó destroy rẹ̀ you support them láti bà ambition tiẹ̀ jẹ́ ìwọ dúró pé tí wọ́n bá débẹ̀ ìwọ máa tún ṣe tí wọ́n bá débẹ̀ wọ́n máa ṣe ìwọ á ṣẹ̀ṣẹ̀ wá gbogbo tó ti bàjẹ́ yẹn ó ti mọ gbogbo ibi tó wà ìwọ ò mọ̀ pé kò lè látúnṣe mọ́ àwọn yìí ò ní yájú lẹ̀ kí wọ́n ṣe àṣeyọrí ohun tí mò ń jà fún nìyẹn tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni tó support ti yín nínú ìwà bàjẹ́ nígbà tẹ́mi ṣe tèmi tí wọ́n ń dàrú tí wọ́n náà bá mi support ẹ̀ tẹ́yẹ sọ pé bẹ́ẹ̀ lórí ìwà wá débẹ̀ èmi á wá gbà fún wọn kí wọ́n ṣe dáadáa ẹni bá ní ẹ̀mí Ọlọ́run ló lè yà fi yín wọ́n kì í ṣerú àwọn ilé wọn ò ní gbà bí wọn bá ṣe àwọn another party máa ṣe wọ́n rò pé o lè kọ́ńkà gbogbo Nàìjíríà gbogbo àwọn tó ń da Nàìjíríà rú àwọn ọmọ tẹ́ ẹ ti build àwọn ọmọ tẹ́ ẹ ti tó yẹ pé ẹ ti gbé èrò burúkú sínú wọn àwọn ọmọ tó yẹ pé yìí lẹ ṣe wọ́n rí ọwọ́ àfọkàn sí wípé wọ́n wá fi ẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ kò lè work wọ́n á bà iṣẹ́ tiẹ̀ náà jẹ́
agbára tí wọ́n ní ìwọ́dẹ̀ ní ò ní agbára mọ́, ò ní strength mọ́. Oògùn Ghana must go oògùn kan náà ń kó tẹ̀lé ẹ kó tó lè lò ni mo fi ní ẹ má máa support ìwà ìbàjẹ́. Ẹ máa ronú wípé tó bá dọ́dọ̀ tí yín kọ́ ẹni tó ń ṣèkà ìjọ tó bá ṣèkà fún yín ìgbà yẹn lápá yín máa ń jábọ́ lẹ́ẹ̀ní mọ́ tẹ́ ẹ fẹ́ sọ lẹ́wà máa ká lòlò ẹ kì í ronú àtúbọ̀tán. Nígbà tí Smart Adéyẹmí ń sunkún 2020 tó ń kígbe kiri ní 2019 gbogbo ẹ̀ báwọn ò lè lóko òun ò lè lòdò mọ́, ó wá kúrò nínú pátì tó wà PDP ní ẹ̀ngbà náà tó fi ṣe campaign mọ̀dàrú fún Buhari tí wọ́n náà jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Fúlàní ń pààyàn lóòótọ́. Ó wá lọ gba primary, ó wá lọ ra tíkẹ́ẹ̀tì 50 million ló ti rí 50 million gan. Ó wá ní kí ló dé tó fi lọ ra tíkẹ́ẹ̀tì 50 million tó fi jẹ́ kẹ́ ẹ ra 50 million. Ó ti gbàgbé pé Gbádébọ̀ Bible náà ra tíkẹ́ẹ̀tì 50 million, Jàǹdó náà ra tíkẹ́ẹ̀tì 50 million tẹ́ ẹ fi ṣe ìjàmbá àti ìkà fún wọn. Òbí ra tíkẹ́ẹ̀tì 100 million àbí kò ra tíkẹ́ẹ̀tì 100 million tẹ́ ẹ fi ṣèkà fún, tẹ́ ẹ ní bẹ́ẹ̀ ni ẹni tí ò bá tẹ́ lọ́rùn ni wọn kó gba kóòtù lọ. Tọ́ọ̀nù tiẹ̀ ìwọ náà rí pé 50 million yẹn ó mú ẹ lára, ó ju ẹ lára. 50 million tó fi ra tíkẹ́ẹ̀tì election governorship election yẹn ó rí pé ó ta ẹ lára torí pé ó dojú kòkòrò níyìn. 50 million yẹn tó bá fi invest tó fi dá ilé iṣẹ́ sílẹ̀ wàá rí more than that. Ṣùgbọ́n torí pé ẹ wàá rí more than that owó tó fẹ́ rí ní ibi ẹ̀lẹ́ níbẹ̀ torí pé olè lẹ máa ń jà. Ibo gan ni ó jẹ́ sẹ́nétọ̀, iṣẹ́ kí ló dálẹ̀ fún àwọn youth ní Kogi? Iṣẹ́ wo lẹ dálẹ̀ ń Kogi? Àwọn wo lẹ help ní Kogi? Àfi kẹ́ máa ṣe empowerment wọ 1,000 naira 2,000 kẹ́ máa pín fáwọn èèyàn. Àwọn mélòó lẹ dá lè ṣẹ́ sílẹ̀ fún? Àwọn wo lẹ empower gan tẹ́ bóyá ọmọ tó lọ kọ́ṣẹ́ bábà tó lọ kọ́ṣẹ́ tailor, àwọn tó lọ ṣe hairdresser tẹ́ ẹ dẹ̀ ra iṣẹ́ fún wọn, tẹ́ ẹ ṣe freedom fún wọn, tẹ́ ẹ workshop fún wọn tán dẹ̀ ń ṣiṣẹ́ tán ti ń mówó wọlé. Company wo lẹ dá sílẹ̀ táwọn èèyàn ti ń jẹ lábẹ́ yín tí wọ́n ń gbowó oṣù? Ó pè yín kẹrì mọ́lẹ̀ 50 million naira kí lẹ bolo ti rí? Ó ti rántí òbí náà 100 million. Wá wo ìyá dúdú campaign tí wọ́n ṣe kí wá dúdú owó tó ná tó gbìyànjú ẹ̀dẹ̀ dárí. Gbádébọ̀ náà ra 50 million kò tó wọ lọ́jọ́ orí. Gbádébọ̀ tó ẹ lọ́jọ́ orí. Smart Adéyẹmí kò jẹ́ gómìnà rí débi tó máa lọ fún any political party kankan, kò ṣe senator rí, bẹ́ẹ̀ dẹ̀ ni Jàǹdó ìkankan náà méjèèjì ò ṣe rí. Ẹ ṣe campaign mọ̀ dàrú fún wọn, ẹ̀yin ti ṣe senator rí torí pé ẹ fẹ́ kí agbára yẹn kó sì wà ní abẹ́ yín, ẹ fẹ́ kẹ́nì kankan kó jẹ́ yín nìkan ni kẹ́ máa wà lórí ipò láéláé. Ẹ̀yin nìkan lẹ fẹ́ kán máa gbọ́ yín, ẹ fẹ́ jẹ gàba. Ẹ fẹ́ kẹ́nì kankan kó là láyé, ẹ̀yin lẹ fẹ́ kán máa wà ńbẹ̀. Ẹ̀yin nìkan lẹ fẹ́ kẹ́ máa mí, ẹ̀yin nìkan lẹ fẹ́ máa sọ̀rọ̀. Ẹ ronú ẹ̀yìn wọ ọ̀la, ẹ ronú àtúbọ̀tán pé ó lè ṣẹlẹ̀ sí yín. Ẹ wá wò lénìí tí wọ́n bá mọ̀ pé irú eléyìí máa ṣẹlẹ̀ sí ẹ, o ò ní gbẹ́nu ẹ pé ẹni tí kò bá tẹ́ lọ́rùn kó lọ dúró fún 2027. Ìwọ náà go and wait for 2027 o. Moreover primary lẹ sì ṣe ẹ tí jẹ́ general, ẹ tí ṣe general. Ṣùgbọ́n I'm very sure wípé tí kì í bá ṣe wípé Nàìjíríà jẹ́ kínní àtiwọ́ àti Dino èwo nú ẹ̀yin méjì gan ló yẹ kán kalẹ̀ dìbò fún, èwo ló yẹ kán jẹ́ kán ṣe torí ẹ ti senator nìyí. But Nàìjíríà yìí tẹ́ ẹ ti jẹ́ ń bẹ̀ náà sì ń ṣe. New generation ló yẹ kán wá fún àwọn state yẹn. Ẹ̀yin nísìn Èkó àwọn tó ti ṣèkà fún wọn tán pa odidi ọmọ ní Lẹ́kì, ẹ wo odidi ọmọ tán fi ẹ̀mí ẹ̀ ṣòfò, ẹ wo dúdú ilé tí wọ́n wó ń bẹ̀, ẹ wo dúdú ìkà tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́, wọ́n tó dìbò fún wọn ni. Ní Ọ̀yọ́ ńkọ́ àìmọye gbogbo bí tí Fúlàní ti ṣe jàǹbá lọ́yọ̀ọ́ lé. Wọ́n láwọn kan wà ní sáìdì Òkè Ògùn ní Ìṣẹ̀yìn pẹ̀lú English tó ń tẹ̀ ní wọ́n níbẹ̀ yẹn tóbi táwọn Fúlàní yẹn wá bìbà pẹ̀lú English lọ́wọ́, wọ́n kó jagamu lọ́wọ́. Ṣé Mákindé ò gbọ́ yẹn àbí kò rí wọn? Ó náà mọ̀ tó dìbò fún wọn. Ẹ tún dìbò fún wọn. Eléyìí tó jẹ tọ̀sún ẹ mọ̀ tẹ́ ń fojú Adélékè rí torí pé ẹ fẹ́ kípò yẹn wà lọ́wọ́ yín síbẹ̀, ẹ fẹ́ kó jẹ́ yín náà ni. Ẹ fẹ́ kó jẹ́ ẹ̀yin ní kẹ́ máa wà ńbẹ̀. Ẹ kì í ronú àtúbọ̀tán.
ẹ fẹ́ kó jẹ́ yẹn ni lẹ máa wà ń bẹ̀ àwa ni kò gbúdọ̀ sẹ́lòmíì mọ́ ṣé bó náà rè lé ní ẹ wá ń gbó kiri ẹ ń pariwo àbí ìwọ kọ́ ló sọ pé o sọpọ́ọ̀tì kí náà ń porúkọ rẹ̀ by fire by force ni ó ló sọpọ́ọ̀tì. You can then respond. And then I also want to clarify, because you mentioned that INEC wasn't present, an INEC observer wasn't present, and that the person who was to announce the winner was the chairman of the election panel, which is in this case, Governor of Zamfara, Bello Matawale, but he wasn't the one who announced the result. Instead, it was the secretary, Honorable Patrick Obaigwan, that announced. Can you just confirm this and why this was the case? So 2 things I asked you. Well, like you know, at the national level, the president of our nation is the leader of APC at the national level. So the state governors are leaders of the party at the state level. And having said this, let me say this: on the day the election was being, the purported result was announced, the governor was rightly seated there with all his key officials. None of us were called upon to be represented because ab initio there was no election. Now, the chairman of the panel, the governor of Zamfara, came in, but he left. Rumor has it that because he was fasting, he wouldn't want to be part of unrighteous criminality, so he took time to leave the scene. Probably came back after, I wouldn't know, but that is the truth, that he was not the one who delivered the result, which is contrary to the provision of the APC constitution. Where a chairman is not available, the secretary is supposed to send another chairman to come and conduct the function of the chairman. But that is not even the issue. The issue is that you cannot put something on nothing. If there was election, this is a different phenomenon of election malpractices that must not stand. If there was election, if I was allowed to vote, I would be happy that at least I voted. There was no vote in my ward, and in every ward, no vote anywhere. What they did was to carry the document to the resident of either the chairman of the party. Ṣé gbọ́, àwọn tó jẹ́ wípé nígbà tó bá dórí tiwọn wọ́n máa sọ super story ìtàn Maria ló bí Jésù. Lẹ́ni tó ń sọ fún wa níjọ́wọ́ mẹ́yẹn wípé bí Yàyà Bello tó bá ṣe dáadáa kó má ṣe dáadáa, kò bá ṣe rere kò bá má ṣe rere, òun máa support ẹ̀. Ó mà ti gbàgbé kó ṣe tó dá o, kó má ṣe tó dá o. Only a foolish man will think that I will have one day have issues with Yaya Bello. I will not have any issue with Yaya Bello, let me tell you. It will never happen. Because when people didn't believe in me, he believed in me. So why will I fight him? I can do anything. I can defend Yaya Bello to any level. Only defend Yaya Bello to any length. Nígbà kìíní nìyẹn o. President tó lọ já bridge, tí ó ń já bridge kiri. Táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kiri, ó ń defend rẹ̀ lórí ìkà torí election president Tinubu. Because when people didn't believe, Yaya Bello stood his ground. He said, I believe in smart. So I will not betray him, inshallah. Nothing will happen. We will work together. Whatever is the decision of Yaya Bello, I will stand by it, whether it is. Yàyà tó jẹ́ wípé gbogbo ìgbà táwọn tó mi ń gbé àwọn èèyàn lọ, Yàyà travel ni kò sí ní Nàìjíríà mọ́. Amẹ́ríkà bí London ló wà tó wà níbi tó ti ń jíìmù, tó ń jó, tó ń ṣe fàájì. Táwọn ọmọ sì ń kígbélé tó mi ń gbé jóná wọn lọ nlé. Tó mi ń gbá gbogbo wọn lọ ń gbòòrò. Yẹ̀yẹ́ Bello ń jó ni àtìyàwó náà ń ṣe fàájì. Ayé ń pariwo ìwọ ni wọ́n lè defend it to the core. It's good or it's bad, I will stand by it. That's Tengbo, whether it is good or bad, o must stand by him. I stand by him. Ṣebí tọ́nù tí yín lóde, ẹ máa ń fi ọwọ́ bo ìkà lójú. Mo máa ń rí ẹ̀yin èèyàn. Test of my loyalty to him. You know, and I have some people have been talking. Whenever Yaya Bello is leaving office, if he likes,
Let him bring my worst political enemy as his successor. I will support him. ṣé ń gbọ́ kán tún mú ọ̀tá rẹ̀ gan ọ̀tá rẹ̀ nínú kíní political bẹ́ẹ̀ dẹ̀ ní Yahya Bello political ọ̀tá rẹ̀ ni ó support ẹ̀ torí wípé ambition tiẹ̀ torí tó fẹ́ jẹ bó náà fẹ́ di gómìnà yẹn wọ́n ti wá jọ wà nínú pátì kan náà ó gbọ́dọ̀ support ṣé ti rí wọn tí wọ́n bá ti wà nínú kánkọ́ọ̀sì kan wọ́n mọ̀ pé tẹ́nìyàn ń ṣe òdá o wọ́n á support ẹnìyàn ni mo ṣe máa ń sọ fún wọn tó bá ń gbógun tì mí àwọn tí wọ́n ń pè lólóòótọ́ wọ́n mọ̀ òtítọ́ tí mò ń sọ torí wípé wọ́n ń jẹ lábẹ́ẹ̀bẹ̀ ìgbà táwọn ò tí ì jẹ bẹ́ẹ̀ àwọn náà ń sọ̀rọ̀ bọ̀gbà tí wọ́n ti ń jẹ lábẹ́ẹ̀bẹ̀ wọ́n á sọ̀pọ́tì bódà kó dà wọ́n gbà bẹ́ẹ̀ káyé lè sọ ẹ̀sìn ẹni tí Tenny bá ti ní òun ò sọ̀pọ́tì báyìí àwọn máa gbé lárugẹ ni eléyìí tó bá jẹ́ mi Tenny Ọmọlógo yìí jẹ́ kí n sọ̀rọ̀ yìí nínú Yorubanation lénìí tó bá jẹ́ pé èmi ní iṣẹ́ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe ká lèmi ni mo wà mọ́ yà wọ́n ò ti pa ọ̀tá mi tipẹ́ mi ìmọ̀ bá wọn tiẹ̀ sọ̀pọ́tì rárá o mi ìmọ̀ bá wọn sọ̀pọ́tì rárá o mi ìmọ̀ bá wọn sọ̀pọ́tì rárá o gbogbo ìgbà tá a sọ̀pọ́tì olórí wọn kejì gan wọ́n sì ń gbógun tì wá báyìí ni páwọn làwọn fẹ́ wà ńbẹ̀ gbogbo nǹkan táwa ò bá ti sọ̀pọ́tì àwọn sọ̀pọ́tì eléyìí tí ò bá ti dá tá a bá sọ pé eléyìí ò dá ń ná máa ń gbé lárugẹ gbogbo tí ò bá dá lẹ máa rí wọn ni mo fi sọ pé àwọn tí ó gba òmìnira fún yín ò tí ì dé mọ ìdé ṣe báwọn ilé ìsunkún náà ń gbà náà tán náà ti ń pààyàn lọ́nà oko o wọ́n ti fẹ́ẹ́ pààyàn tán o wọ́n ti fẹ́ẹ́ jólé wa tán o a lè lóko mọ́ o ní Smart Adéyẹmí tó ń sọ̀rọ̀ yìí ó wá dé ní àwọn tó campaign against ìgbà náà gbogbo àwọn kìyàmó náà ti sọ orí èèyàn tí Tinubu jẹ́ sẹ́yìn wá gbogbo náà ti pè ní drug lord Fani Káyọ̀dé FFK ó ti pè Tinubu ní drug dealer drug lord rí ó ti pè lóríṣiríṣi orúkọ ní Fani Káyọ̀dé gbogbo náà ti pè lóríṣiríṣi orúkọ ó tó pọ́n ti wá lọ sínú pátì yẹn lénìí ẹ wá ń dìfẹ́ǹdì ẹ fẹ́ kú àbẹ́yìí kọ́ lẹ sọ irú èèyàn kan jẹ́ fún gbogbo aráyé ni ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ pé irú èèyàn báyìí ni wọ́n jẹ́ ayé dẹ̀ ti bá yín gbà á ń tẹ́ ẹ sọ yẹn ẹ wá lẹ fẹ́ yí ọ̀rọ̀ náà padà sọ máa ń yí padà ní sọ máa ń ṣeé ṣe ni ẹ ní ìbẹ̀rù Ọlọ́run ẹ ní ìbẹ̀rù Ọlọ́run rárá ẹ balẹ̀ ayé ènìyàn jẹ́ tán ẹ wà lẹ fẹ́ tún sí nígbà tẹ́ bá ń fi ẹni yẹn tẹ́ ń jẹ lábẹ́ tẹ́ ń rí jẹ lára rẹ̀ ìjọ tẹ́ bá rí jẹ lára rẹ̀ mọ́ ìjọ ẹlẹ́ni yẹn máa dọ̀ka yín ẹni tẹ́ bá ń bá sọ̀rọ̀ ìjọ tó bá ronú pé òun ò fẹ́ bá yín sọ̀rọ̀ mọ́ tàbí bóyá ó tiẹ̀ bí sí ìjọ ẹlẹ́ máa gbógun dìde tẹ́ bá lẹ́jọ́ jọ́ rẹ̀ ẹjọ́ ṣe papọ̀ tẹ́nìyẹn bá ti ń yọ jù yín lọ ìbànújẹ́ máa ń gorí ayé yín ni ẹ fẹ́ mọ̀ bóyá ebi ń pa níta o ó kàn déédé jáde ó kàn déédé ní dẹ́kun sọ̀rọ̀ ìṣòro máa ń gunlé ayé yín kan lẹ́yìn náà tẹ́yìn tẹ́ ti sọ̀rọ̀ sẹ́yìn wá ẹ̀yin tẹ́ ti tú wọn tẹ́ ti ní wọn ò kú síbi tí wọ́n wà ibi tí wọ́n wà náà máa kú sí tẹ́ ti ní sán lágbára ní sán lóògùn ni oògùn wo náà nínú ìbọn bá wọn oògùn wo náà níná sá lọ wọn lóògùn orí mọ́tò báyìí ni wọ́n dúró sí orí mọ́tò náà dúró lé tán mu tíì lóríṣiríṣi torí pé àwa wá sọ fún yín pọ́wọ́ bàjẹ́ tán wù rèé sóun lè fi wá dúró lé ní tẹ́lẹ̀ ẹ̀fẹ́ gbóhùn Tenny Ọmọlógo gbogbo yín lẹ máa parẹ́ tí ọmọtọmọ tẹ́ máa parẹ́ tìrantìran. I'm not in a hurry to buy anything. Whoever Yahya those are bring, we will support the person. So let me tell you that I am a progressive-minded person. And I'm a man of faith. I am a man of faith. I am here by the grace of Almighty God. In what my Muslim brother will say, it is God who brought me here, using Yahya Dozabila and all of you. So I will continue to give my utmost best to all of you, defend our interests at the national level. There is no interest to defend Kogi because Yahya Dozabila is a just and fair person. Am I right? Am I communicating?
Yaya does Abelo is just and fair. So there's nothing to fight with him. And also is our neighbors, our in-law. How are you going to fight your in-law and your neighbor? Do good. The Bible says, love your neighbor as yourself. So please continue to give your support to our government in Kogi State and at the federal level. I want to thank you. We'll begin, not to waste much of time, we'll begin with Kogi West now. Yaba West, so that I can move on. Ẹ máa romance ọpọlọ àwọn èèyàn. Dino Minaye náà. Òun náà win ni o. Dino ló win fún primary. Òun ti wọlé. Òun náà announce as a winner. Àti ìmọ̀ tí kìíní bóyá ti Jagaban bá dé. Ó ṣeéṣe kán change ẹ̀ mọ́ lọ́wọ́. Ṣùgbọ́n òun náà ready láti talax card ẹ̀. Ẹ̀yin ẹ máa ṣe rere. Ọmọ àǹtí mi ẹ ṣe rere torí ọ̀la. Ẹ ṣe rere torí ọ̀túnla. Ẹ̀yin tí ó yẹ wípé tẹ́ bá ń dúró ǹdò pé torí pé ẹnìkan ti ń ṣèkà, ìwọ náà fẹ́ máa fọwọ́ bá wọn jẹ. Ìwọ tó mọ èèyàn rí, tó ẹ pé àwọn èèyàn bá báyàn jẹ fún ẹ. Ó rí mi rí, ó mọ̀ mi rí o. Ìwọ ló gbé mi níta tó ní mọ̀ ṣàgbẹnusọ fún ọ. Ó sì ti ní mi ò gbúdọ̀ parọ́. Ó ní mo gbúdọ̀ máa fòótọ́ ọnú ṣe. Mo wá ń fòótọ́ ọnú ṣe. Mo ń sòótọ́ ọbẹ̀. Ó tún gbógun tì mí. Ó rí pé wàá rógun tọmọtọmọ báwọn. Ó mọ̀ pé wàá rógun tí ń gbowó dátà lọ́wọ́ ẹ̀. Ó mọ̀ pé tí mo fi ń stream in a day. Tí mo fi